ẹ̀yin akọ̀ròyìn, kò sí ẹni tó ní ọ̀tá tó ọba o, tí ọba kan kò sí bó ṣe lè dá tó. Nígbà ayé àwọn Sólómọ́nì àti Dáfídì nínú Bíbélì àti nínú Quran, Ànábì Dáúdù àti Sulaiman, àwọn náà bí wọ́n ṣe dáadáa tó ọ̀tá wà o. Àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn mo rò pé àwọn àjàdúró oníṣọkúsọ gbáà ní ìṣọkúsọ nǹkan tí ojú wọn ò rí. Àwọn tó ń bàdújẹ́ gan-an ló ń sọ olúgbègbè káàkiri nǹkan tẹ́ ẹ̀ rí tẹ́ ń sọ. Èmi gan sọ wípé ìgbà ọ̀tun ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí. Even gan mo lọ sí Ìlaró níjọ́ kan mo lọ rajà. Àwọn tó ń rajà níbi tí mo ti ń rajà wọn ò mọ̀ pé Ìmásáyí mo ti wá. Ẹni yẹn ní láti máa dáhùn pé kábíyèsí tó jẹ yìí láti ìgbà tí àwọn ti ń lọ sí Ìmásáyí àwọn èrìrú ẹ̀rí tẹ́ ẹ bá kan ààfin tónítóní ni, ó sì jẹ́ ẹni tó yáre. Mo ti jẹ́ kí ẹni yẹn sọ̀rọ̀ tán kí n wá tó fi ara mi hàn wípé tó bá jẹ́ pé nǹkan tẹ́ ẹ sọ yẹn tí ò bá yìí ṣe nǹkan tó dáa ni ìbámu yín ni, ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ sọ nǹkan tó dáa ni. Orúkọ mi ni Aláìlúwà Ọba Rotarian Lukman Ọlálékan Adélékè Kúoyè FCIM PhD in view LASU Kòfóradé Oyòṣokùn 5 Olúwo ti ìlú Ìmásáyí. A dúpẹ́ fọ́lọ́run, ìlú Ìmásáyí ò ní dàrú, kò dàrú, kò dàrú kò sì ní dàrú. Àlàáfíà ni gbogbo ọmọ ìlú Ìmásáyí wà látòkè délẹ̀ o. Àwọn ò gbọ́ aburú kankan sí ìlú Ìmásáyí, kò sì ṣẹlẹ̀, kò sì ní ṣẹlẹ̀. Lórí ọba tó ti lọ kò ṣẹlẹ̀, lórí ọba tó wà lórí àjà kò sí tó wà lórí àlééfà báyìí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, kábíyèsí wa ó wà lórí àpèrè tẹ bàbá ńlá bàbá ẹ̀ tí ò sí wàhálà kankan. Àlàáfíà la wà o. Nítorí pé ẹ jẹ́ oníròyìn, tó bá jẹ́ pé àwọn míì ló pè mí, màá ní mi ò nọ́rọ̀ tí mo fẹ́ sọ. Nígbà tẹ́ ti wá sílùú, tẹ́ ti lọ káàkiri, tẹ́ ti gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn, ṣùgbọ́n mi ò ní ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹ pọ́n mi lé, ẹ ti gbọ́ káàkiri, ẹ fẹ́ gbọ́ ti ẹnu mi. Àwọn èèyàn ń pè mí pàápàá jùlọ láti ìlú Adó-Odò Owódé pé àwọn ń gbọ́ pé wọ́n ní wọ́n gbókù kan wá sáàfin olódì mi, ìran àwọn tí ó ń sọ̀sọ̀kúsọ káàkiri pé ó ti sá kúrò ní ààfin. Pàápàá jùlọ wọ́n tẹ̀ sọ wípé Abẹ́òkúta ni mò ń gbé. Nǹkan bí ọjọ́ mélòó sẹ́yìn tó ń sọ yẹn, àríyá làwọn ń ṣe nílùú Ìmásáyí. So mi ì dẹ̀ rí pé nǹkan kan wà tó bad nílùú yìí, but àwọn information kan tí mò ń gbọ́ ńgbà tí èyí náà tiẹ̀ nítorí kò ń ṣàná pé báyìí ń ṣẹlẹ̀ mọ́ nílùú yìí àbí ìlú wo, bóyá orúkọ míì ni wọ́n fẹ́ fi dárúkọ kó jẹ́ Ìmásáyí ni wọ́n pè é ni, kò yé mi. So nítorí tí àwọn bá wo nǹkan tí kábíyèsí wa ọba Lukman Kúoyè láti ìgbà tó ń ti dé, irú òdẹ̀ ṣẹlẹ̀ Ìmásáyí wò lọ́jọ́ kẹta ọdún, ayẹyẹ àríyá lóríṣiríṣi. Mi ò sí nílé, Ìjẹ̀bú mo wà, tó ń bá ara aṣọ kan kábíyèsí máa mú tèmi lẹ̀, bẹ́ẹ̀ ló dẹ̀ máa fún gbogbo fámìlì wa pátápátá. Ìlú Ìmásáyí wà nínú fàájì tó jẹ́ wípé kódà fàájì yẹn mo ṣe wà lẹ́nu ẹ̀ mo ṣe wà ní gbé wà yìí, fàájì kẹlẹlẹ ni, kò sí wàhálà, kò sí dààmú, kò sí wàhálà kankan nílùú, ìlú wà lálàáfíà ni. Kódé ní lọ́jà wa, ará Abẹ́òkúta wa, káàkiri wọn wá, àjọ nájà ni, kò sí wàhálà, ẹnìkan ò sáré gbọ̀nàgbọ̀nà látàárọ̀. Àwọn ò gbọ́rú ẹ̀ o, ìlú tiwa ò sì ní dàrú lágbára Ọlọ́run. Ẹni bá máa dàrú, Ọlọ́run á bá wa yọ ọ̀sẹ̀ lágbára Ọlọ́run. Ìlú tiwa ò ní dàrú o, ẹnìkan kò kú o, kábíyèsí wa sì wà lálàáfíà. Torí mi ò kú òun náà ìlú yìí mo ti ń jẹ ni mò ń mú. Ìlú Ìmásáyí ilẹ̀ wa, mo jẹ́ ọ̀kan nínú àwọn tó ń ta ẹja tútù nílùú Ìmásáyí. Ṣé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, àlàáfíà nílùú Ìmásáyí wà, bàbá dẹ̀ wà nílé, kábíyèsí wà láàfin, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, kò sí ìjà, kò sí wàhálà. Ní ìlú Ìmásáyí, àwọn ò ní rí ọ̀ràn ẹ máa dúlọ ogun ń bọ̀. Kò rí bẹ́ẹ̀ o, òdodo irọ́ tó jìnnà sí òdodo pápátá òun ni nǹkan tó ń sọ. Mi ì rí nǹkan tó jọ bẹ́ẹ̀, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, bàbá ńlá fèkì ni. Torí pé kí ni òótọ́ èmi bí mo ṣe wà yìí, mo fẹ́ wọn Ìmásáyí ni, mi kì í ṣe ọmọ Ìmásáyí, ọmọ Ayétòrò ni mí. Ṣùgbọ́n nígbà tí kábíyèsí yẹn ti jẹ, láti ìgbà tí kábíyèsí yẹn ti jẹ, mò ń rí àrà tó ń dá ní ààfin yẹn àti ìlú bó ṣe ń tún ìlú ṣe. Torí nǹkan tó ṣe sí kábíyèsí tí ààfin yẹn, èmi ò rí irú ẹ̀ ní ààfin rí.
àsìkò tẹ́mi dẹ̀ ń wo ààfin yẹn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin yẹn mi ì rí rí torí ààfin yẹn ó yàtọ̀ gidigidi ni. láti bí ọdún méjì tí mo ti dé orí àpèrè yìí àwọn èèyàn gan, àwọn olóyè, àwọn aráàlú, àwọn ọ̀rẹ́, àwọn ẹbí gan ń sọ fún mi pé kábíyèsí ẹ lọ sinmi. ṣùgbọ́n nítorí àwọn ìrìn àjò tí mo ti rìn kí n tó dé orí àpèrè àwọn baba ńlá mi, mi ò máa ń fi bẹ́ẹ̀ fi ilé sílẹ̀. torí àṣọpá lọ́ọ̀kan ó ti lóhùn ò ní fọmọ òun kan tọrọ gbógun kan ò ní wọ Ìmáṣàyí. irọ́ funfun báláwo ni eléyìí téèyàn bá nàka kan sókè sí ọmọlàkejì mẹ́sàn-án tó kù ọwọ́ ẹ̀ ló wà. àlàáfíà nílùú Ìmáṣàyí wa. àwọn ò ní rírú ẹ̀ ibi tí wọ́n bá ti ń sọ ló ti máa ṣẹlẹ̀ sí wọn o. ọba tí wàá wà lálàáfíà Adélékè kú oyè ó wà lálàáfíà gbọ̀ngbọ̀n àṣìríra láàárọ̀ yìí inú ọjà ni mo wà tí mo ti ń sọ̀rọ̀ yìí ẹnìkan kò sá lọ́bi kọ́kọ́ ẹnìkan kò dúró o. kábíyèsí yẹn dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ ó kó èèyàn mọ́ra ó sì ya èèyàn re èmi ò rí nǹkan tó jọ bẹ́ẹ̀ o ní ìjẹta o. kábíyèsí wa wà digbidigbi òótọ́ mi kì í ṣọmọ Ìmáṣàyí ọmọ Ayétòrò lèmi ṣùgbọ́n látìgbà tí mo ti débí tó dẹ̀ ti jẹ ọba yẹn nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀tun ni. èmi ànímọ́tò Adédìgbà àwa èé wá láti mẹ́kọ̀ mọ́ ànájà Ìmáṣàyí. mi ò rókù láàfin ẹgbẹ́ ààfin lèmi ń gbé o mò ń jíròba lójoojúmọ́ mo sì ń gba wájú pálásì kọjá lójoojúmọ́ kò sóòkù kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ láàfin ìlú Ìmáṣàyí. ẹ̀yin náà ti dé látàárọ̀ ẹ ti wà láàrin ìlú ẹ ti ń lọ ṣe rápẹ̀rẹ̀ nǹkan tó jọ bẹ́ẹ̀. kátẹ̀ wá ní pé èèyàn kú èwo ṣé ààfin ni tẹ́ tí èèyàn bá kú ṣé ìtẹ́ ni ààfin ló bá jẹ́ pé ààfin náà máa gbókù wá. ení èjì téèyàn bá kú ṣé ìyẹn gbé ọba kúrò lórí ìtẹ́ ẹ̀ ṣé ìyẹn gbé ọba kúrò lórí ìtẹ́ kí ni nǹkan táwa ń sọ kí ni nǹkan tó ń sọ. kábíyèsí wọn lè rí oyè níbi ó jókòó àká ìní ọlọ́jà wọn àlọ́jà ànájà ìní ìyá lọ́jà ìní wọn àlọ́jà bàbá lọ́jà wọn àlọ́jà kò sí wàhálà kẹsàn ní kò sí kankan òṣè ni. mi ì tíráfù kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tá à ní gbọ́ àwọn ò gbá burú wa sì ní gbá burú àsìkò Olúpọ̀nì bó ṣe ń tẹ́ wa lọ́rùn yìí ó máa tẹ́ wa lọ́rùn lọ aboyún ilé abitibiti re àgàn ti wà lábòsùn kò sí wàhálà kankan ẹnìkan kan ò kú o ọmọ ìlú ò kú olóyún ò kú ọmọ wẹ́wẹ́ ò kú kò sí wàhálà kankan àlàáfíà làwà àwa tàdé ń ṣòwò à ń tajà wa ń jèrè àlàáfíà làwà kò sí wàhálà o. mi ò ṣe ọdún kan tari o nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga ti St Andrews lọ́yọ̀ọ́ ó pẹ́ jù láàrin oṣù mẹ́ta máa wálé nígbà tí mo wà ní LASU bí ìgbà tó jẹ́ pé ojoojúmọ́ ni mo wálé. ààrẹ sọ̀rọ̀ pátápátá ni because bẹ́ẹ̀ ṣe ń bèrè ní for the first time tí mò ń gbọ́ so kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá palace olú Ìmáṣàyí mo sì débẹ̀ lẹ́nu. ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yẹn nílùú Ìmáṣàyí ẹ lè gbọ́ lẹ́nu ẹnìkan ṣo ìtaná ti ń sọ òkò gbogbo ẹni tó bá dẹ̀ ń sọ òkò sínú ilé onílé Ọlọ́run bá sọ òkò sílé ẹni àdàbí tó bá jáde tí mo rò tọ́ sí mi tó bá jáde tí mo rò tọ́ sí mi ẹ rí i pé láìpẹ́ ìgboro wọ́n máa bẹ̀rẹ̀ sí ké ilé àwọn tó ń sọ. so kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ Ìmáṣàyí yóò dàrú tẹ́ bá wo ẹ̀yin mẹ́ẹ̀ máa rí pé ìní gangan ni ọjà abẹ́ gítà dẹ̀wà yìí à ń ṣeré ni so kò sí ìdààmú tàbí wàhálà ọkàn Ìmáṣàyí. tí n bá lọ sí òkè òkun tí n bá ilé sọ̀rọ̀ ọjọ́ tí n bá lọ tí n bá ní mo fẹ́ lo oṣù kan láàrin ìjọ 14 ni mo ti ń padà dé lẹ́yìn ṣe tí mo dórí àpèrè yìí náà tí n bá jáde lọ àwọn èèyàn máa ní kí n dúró kí n sùn mo máa ń sọ pé mo ń lọ sílé kò síbi tó dùn fún mi tó dùn jù ìlú Ìmáṣàyí yìí lọ lágbọ́rọ̀ Ọlọ́run ní kò dẹ̀ sí nǹkan kan tó fẹ́ mímú kúrò ń bẹ̀ àwọn tó ń sọ ìsọkúsọ tó ń sọ àhesọ kò sí bó ti léhùn kó máa dùn kó máa dán tó kò sí bó ṣe lè ṣe tó láyé kò sí bó ṣe lè dáa tó
àwọn oníròbànújẹ́, àwọn aláburú, wọ́n á máa ṣe aburú náà ni, kò sí bó ṣe lè dá tó. àǹtàbá wá lọ sí ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe náà, gbogbo àwọn òòṣà tá à ń sọ yìí, kí ló dé tí Ṣàngó bínú wọlẹ̀ sí Kòso? ẹni tí ó kọ́kọ́ tẹ ìlú Ìmásáyí dó, òun náà bínú wọlẹ̀ ni. kí ló dé tó bínú wọlẹ̀? ẹni tó ń pè ní Ìmásáyí gangan tó jẹ́ ọmọ Olúàṣọ keje nílùú Ọ̀yọ́, ọba keje nílùú Ọ̀yọ́ Olúàṣọ, kí ló fà á tó rọmọ bí? kò rọmọ bí ni. wọ́n wá ní kó wá odò Yewa, wọ́n fi ẹsẹ̀ fàtọ̀ pé òun àti ìyàwó ẹ̀ kan kó ń lù. ṣé wọ́n fẹ́ràn ẹ̀ náà ní kó ń lù ọmọba? ó kó ń lù. wọ́n ní kó wá odò Yewa lọ, bébí tó bá ti dé, tó bá ti rí odò Yewa, kọ́ máa fi ifá, kọ́ máa fi tọ̀ títí wọ́n máa dé odò yẹn. nígbà tó máa kan odò yẹn, wọ́n kàn ní Líkímù. nígbà tó kan odò ní Líkímù, tí wọ́n fi bèrè lọ fá pé ṣé odò Yewa yẹn ni wọ́n lóhun ni. ó bu owó ẹ̀, ó bu mu, ìyàwó ẹ̀ bu mu, ìyàwó ẹ̀ lóyún bẹ́ẹ̀. tí wọ́n fẹ́ràn ọba ẹ̀ ni wọ́n fẹ́ kọ́ ọmọ ẹ̀ bímọ ni wọ́n ṣe ní kí Ìmásáyí kúrò ńbẹ̀ tó fi dèrò Líkímù. wọ́n ti gé bẹ̀yẹn mọ́ ilẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ báyìí. so tẹ́ bá dé Ìlíkímù, òòṣà kan wà ńbẹ̀, Ìmásáyí náà ń pè, òòṣà Ìmásáyí náà ń pè. odò kan wà ńbẹ̀, odò ibi tó ti bu omi tíyàwó ẹ̀ fi lóyún tó fi bímọ, Ìmásáyí náà ń pè, odò Ìmásáyí náà ń pè ní Líkímù, Republic of Benin. àìkò nífẹ̀ẹ́ ọba yẹn pé àníṣẹ́ ò ní rọ́mọ tó máa rólé fún ẹ, òun náà ló jẹ́ kóhun náà ní ó fi kúrò ń lù. so kò sọba tó ń fẹ́ràn. àdúrà wa tẹ̀ tí ń gbà lórí ìlú Ìmásáyí nítorí láti bí ọdún méjì tàdé, àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ rí ó ń ṣẹlẹ̀, tàbí ẹ̀ ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn nǹkan tí a ò lérò ó ń ṣẹlẹ̀. ní àárọ̀ yìí àwọn èèyàn sì pè mí, wọ́n pè mí láti mo pe àwọn tí wọ́n fẹ́ dá flour mill sí ilẹ̀ ní Ìmásáyí, wọ́n pè mí. nígbà tó pè mí, wọ́n ní kí n má bínú pé changing government, pé ìyípo padà ìjọba ààrẹ ti orílẹ̀-èdè Nàìjíríà òun ló fà pé ó yẹ káwọn tó wá bẹ̀rẹ̀, ṣùgbọ́n láìpẹ́ àwọn máa wá bẹ̀rẹ̀. dó àwọn iṣẹ́ kan tí ń lọ ń bẹ̀ pé wọ́n máa kó irinṣẹ́ tó kù dé láti òkè òkun tí iṣẹ́ yẹn máa bẹ̀rẹ̀, pé àwọn fi dá mi lójú pé lágbára Ọlọ́run ní kí a tó parí ọdún yìí iṣẹ́ máa bẹ̀rẹ̀ ń bẹ̀ ní flour mills. ẹlẹ́ẹ̀kejì, láàárín ọ̀sẹ̀ méjì sígbà tá a wà yìí, 1 kilometre road oníbùsọ̀ kan wọ́n máa bẹ̀rẹ̀ sí ṣe, tó máa ṣe kọ́tà oníkọnkéré àti títì tó máa dọ̀dá ẹ̀ láàárín bí ọ̀sẹ̀ méjì sígbà tá a wà yìí. èyí tó kàn èmi nígbà tí n fẹ́ jẹ ọba yìí, mo sọ fún ọmọ ní iṣẹ́ tí mo fẹ́ ṣe, tí mo fẹ́ mú 5,000 ojú tuntun wọ ìlú yìí, ní iṣẹ́ tèmi gbé dání tí mo ń ṣe. àti ọmọdé àtàgbà àtàrúgbó àtòmídán nílùú Ìmásáyí ló mọ̀ pé nǹkan tí mo sọ mo ń ṣe iṣẹ́ tọ̀. láìpẹ́ odò ọ̀dọ̀ wa kan bẹ́ẹ̀, odò Ìjú, wọ́n fẹ́ wá ṣe bíríìjì sórí ẹ̀, wọ́n dẹ̀ máa ṣe ọ̀nà sọdá lọ. nínú àwọn àgbàlú yìí tí mo sọ fún pé òun ló ń sọ fún pé kí n bá àwọn bí àwọn tó fẹ́ ṣe pé kán ṣe wọ títì ṣàwọn jọ. àwọn bí mo ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn tó ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì tó ti ń show interest pé tán ti ń fi ìfẹ́ hàn pé tán bá ṣe ibẹ̀ yẹn àwọn máa wá ra lẹ̀ táwọn fẹ́ wá kọ́ yunifásitì, wọ́n ti wà. àwọn nǹkan tèmi gbé dání nìyẹn, pé bí mo ṣe bá o, and mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bí mo ṣe bá ìlú yìí lọ́dún méjì tí gbàtà ìkọ́ ló wà, tó bá di 26 August a máa ṣe ọdún méjì. àwọn ọba míì
àwọn tó ti pẹ́ lágbèrè nǹkan tí ń bá nǹkan tọ́lọ́run fún wa tá a rí ṣe níwọ̀n bá àgbà tá à ń sọ yìí wọn ò tí ì rí ṣe kí jẹ́ pé kò wọ́n ìríran wọn ìjáde wọn social interaction wọn exposure wọn ó ti ń sìn kí wọ́n tó di ọba ló jẹ́ pé ibi tí wọ́n bá dé yẹn kan sì bá débẹ̀ alágbọ́rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó já ṣáájú wa ní ilẹ̀ yìí wa His Majesty ọba Dr. ESV Estate Sofio Kẹ́hìndé Gbádéwọlé Olúgbénlé MFR àṣẹ́àdé Àgùnlóyè 4 ní olú ti Ìláró àti Paramountula gbogbo àwọn ọba alẹ́ yìí wa bí wọ́n ṣe máa ń sọ wọ́n ní iṣẹ́ tó wà níwájú gbogbo wa ní pé bí ilẹ̀ yìí wa ṣe fẹ́ gòkè àgbà tí ilẹ̀ yìí wa ṣe fẹ́ kó bá ṣe bá ìyẹn ní ká gbé dání so nǹkan tí ó dẹ̀ jẹ́ èmi lógún. àwa lọmọ Ìmàṣàyí.